Kábíyèsí Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run. Igbó ńlá abibòjì kánrin àpáta pààrà tí ń parẹ́ lájùbà ọba ṣèyí ó wù ú. Abẹ́ ò ráyé awí ẹ̀ ní ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe sùúrù lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá. wí fún yín ẹlẹ́yin ò gbọ́, afọ̀fọ̀fọ̀fọ̀ ẹlẹ́yin ò gbà, agbélù sílẹ̀ àtúnfẹnu wí, àpótí alákàràkà bíáwú. Ṣé ẹ ti ráyé lóde? Abẹ́ rí nǹkan, abẹ́ gbọ́ ṣé ẹ ti rí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ tó ń jáde ń sìn níbi pé ká ṣe sùúrù. Ọmọ Yorùbá kan náà jọ ni gbogbo wa. Ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn dájà lẹ̀ láàrin ara wa. Ibo la fẹ́ mú apá tí ò ní kan tán nílẹ̀ Yorùbá? Báwo la ṣe fẹ́ ṣe tá ò ní kanra wa? Ẹ já ṣe sùúrù lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin ọmọ aládé pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣalábàápàdé ètò yìí, ẹ dákun ẹ bá mi pín ètò yìí. Èmi Tọ́lá Ọ̀jẹ̀ náà ni, èmi Ọ̀jẹ̀ Tọ́lá yín. Ẹ bá mi pín ètò yìí. Ọmọ odù tó dá ìwà sọ ẹ ti rí abálájọ. Ẹ ò gbọ́ ohun tí Ifá wí nínú ọ̀bàrà méjì. Ifá ní kéṣe ńlẹ̀ ń rí o, ẹ ò rí kàsàkàsà. Kàsàkàsà ń bọ̀ lẹ́yìn bàbá késekése. Adíbá fún àgbìgbò ni wọ́n rán tí solùgbé pósí Olódùmarè ọlọ́mọ tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ságbéjì omi. Késekése lẹ̀ ń rí, ẹ ò rí kàsàkàsà. Kàsàkàsà ń bọ̀ lẹ́yìn bàbá késekése. Ta lọ́lọ́run nìkan, àlùkùránì nìkan ló máa jó tó di wàhálà. Arákùnrin míì náà lòun náà ó tiẹ̀ parí gbogbo ẹ̀ ń sìn báyìí. Arákùnrin yìí náà ó fi owó ara rẹ̀ ó lọ fi ra àlùkùránì, ó fi owó ara rẹ̀ ó fi ra báíbù, ó fi owó ara rẹ̀ ó fi ra ọ̀pẹ̀lẹ̀ Ifá àti ọpọ́n Ifá, ó sì dáná sun mẹ́tẹ̀ẹ̀ta. Tó kóòtù wo la fẹ́ gbé arákùnrin yìí lọ? Kóòtù wo la fẹ́ gbé arákùnrin yìí lọ? Ó dá mi lójú pé ta bá gbìyànjú àti gbé arákùnrin yìí lọ sí kóòtù, bóyá oníṣẹ̀ṣe gbìyànjú, àbí ẹlẹ́sìn mùsùlùmí gbìyànjú, àbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló bá gbìyànjú láti gbé arákùnrin yìí lọ sí kóòtù. Mi ò lérò pé arákùnrin yìí yóò padà wáyé mọ́. Mi ò rò pé ó máa padà wálé mọ́. Àfi tí àwọn ìjọba bá bojú àánú wò lókù. Ohun tá à ń wí nìyí. Ẹ̀yin náà ṣe ti ráyé? Ṣé ẹ ti ráyé lóde lónìí? Kí la fẹ́ gbà nínú ká máa fi ẹ̀sìn, ká máa fi ọ̀rọ̀ ẹ̀sìn, ká máa fi dára wa láàmú? Kí la fẹ́ gbà ń bẹ̀? Ọmọ Yorùbá ẹ̀ ṣe jẹ́ ká finú konú ká bá a lè lọ́lá, ká fi kùn lukùn ká bá a lè lọ́rọ̀, ká ti dímú gígùn kó lè bá a rọ́ni lára. Àgbàfẹ̀yìndínlógún oródù tí wọ́n jọ rìn wọn ò finú mọ́ra wọn, àìmọ̀wàhù wọn ní lẹ́ni ìṣáájú ti ń dẹni ìkẹyìn. Àìmọ̀wàhù wọn ní ẹwu ọmọ Yorùbá lónìí. Tí wọ́n bá ní kí wọ́n sọ iye àwọn tí wọ́n kàwé jù ní orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá ló kàwé jù, tí wọ́n sì ní ìmọ̀ jù. Gbogbo ìwé tẹ́ ẹ kà, gbogbo ìmọ̀ tẹ́ ẹ ní, ẹ tún fi ń ṣerú náà níṣẹ́ ẹ ronú nípa ẹ̀ ni. Tí wọ́n bá ń gbìyànjú tó máa ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ta lè sọ pé bóyá wọ́n ní owó jù nílẹ̀ Yorùbá, pẹ̀lú gbogbo ìmọ̀ tá a kà, pẹ̀lú gbogbo ìmọ̀ tá a ní, àwọn Ìgbò ní owó jù, wọ́n ní owó ju Yorùbá lọ, a sì kàwé jù wọ́n lọ. Tá a bá ń sọ̀rọ̀ nípa pé wọ́n ní agbára ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí, àwọn North, àwọn Haúsá wọ́n ní agbára náà. Pẹ̀lú gbogbo ìwé tá a kà, sáà kàwé gbàgbà, a lè kàwé gbàgbára ni. Pẹ̀lú gbogbo ìmọ̀ tá a ní, àtúnfi ń ṣerú lábẹ́ àwọn ẹni yìí ni. Ẹ wá wò ó, ìwé tá a láàkà láàrin ara wa, àtúnfi ń ba ayé ara wa jẹ́ náà ni. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ti kó ọpọlọ wa sínú àkólò ẹ̀sìn. Wọ́n ti fi ọ̀rọ̀ de ọgbọ́n àti ìmọ̀ tá a láà níyẹn, wọ́n ti fi ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n ti fi dè é mọ́lẹ̀, wá jẹ́ kó ṣiṣẹ́ fún wa mọ́. Gbogbo ọgbọ́n tá a ní, ìmọ̀ tá a ní, gbogbo ẹ̀kọ́ tá lọ kọ́ tá a kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tá tún lọ kọ́ lókè òkun lọ́hùn-ún,
ìgbà tó bá sì ti dé wọ́n á kó gbogbo ẹ̀ pátápátá wọ́n bá yín kó sí abẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á bò mọ́lẹ̀ fún ẹ wo ayé ọmọ Yorùbá, ẹ wo ayé ọmọdù tó dá ìwà ẹ̀yin ọba wa nílẹ̀ Yorùbá ẹ̀ ráyé kése lẹ̀ ń rí ẹ̀ rí kàsàkàsà ń bọ̀ lẹ́yìn bàbá kése. So Ifá tún sọ fún wa pé èyí tá a tún rí yìí gan bóyá kò tiẹ̀ tún ti ṣẹlẹ̀ ibi tá à ń lọ gan tá a bá sí gbogbo rádaràdá tá à ń bára wa ṣe lórí social media yìí lórí nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí tá a bá sí gbogbo rádaràdá yìí kàsàkàsà tún ń bọ̀ lẹ́yìn bàbá kése ṣe bí kan láti ń rí yìí. Ta ló mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la báyìí? tó arákùnrin tó jó alukuran tó jó bíbélì tó jó ọpọ́n Ifá àti ọ̀pẹ̀lẹ̀ yìí sáwá lè sọ pé kìrìsìtẹ́nì ni, àbá lè sọ pé mùsùlùmí ni, àbá lè sọ pé ẹlẹ́sìn àbáláyé. tá a bá sì gbọ́ ohun tó sọ nínú fọ́nrán ẹ̀ náà ó ní àwọn ọlọ́pọlọ ènìyàn lòún pè. tó níbo lòtítọ́ wà o, níbo ni òtítọ́ wà? Ọlọ́run ọba inú ọkàn ẹni ní máa ń gbé, inú ọkàn ẹni iná ni Olódùmarè máa ń gbé, ibẹ̀ nígbàgbọ́ ẹni máa ń wà. gbogbo eléyìí tá à ń ṣe káàkiri àgbáláyé à ń ṣe kárí mi ni, kárí mi ni gbogbo èyí tá à ń ṣe yìí kárí mi gbà ní gbogbo ẹ̀ péye mi mo mọ̀ èmi mo mọ̀ jù èmi mo ṣe gbogbo ẹ̀ jù kárí mi ni gbogbo ẹ̀. ọ̀rọ̀ yìí mo fi ọ̀rọ̀ ẹ̀sìn mo fi wélé olórogún. ilé olórogún bóyá ọkọ kan tó wá fẹ́ ìyàwó mẹ́ta, àwọn ìyàwó mẹ́ta yìí náà wọ́n lóyún wọ́n bímọ fún. nínú àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bímọ fún yìí ẹ sì ti mọ̀ àwọn ìyá wa tó jẹ́ pé wọ́n kú ní orí ọ̀fẹ́ láti wà ní olórogún, àwọn ni ọ̀rọ̀ yóò máa yé. ẹni tó jẹ́ ìyálé ilé wọn gangan yóò máa ṣe kó wọ́n jẹ́ bíi ẹni tó jẹ́ pé ọkọ ẹ̀ máa fẹ́ jù bí ààyò lọ́dọ̀ ọkọ. bẹ́ẹ̀ ni ìyàwó tó tẹ̀lé náà máa sọ pé ti bẹ́ẹ̀ ti lògbà tí ẹ fi mí sílẹ̀ àyè kó tèmi náà lélẹ̀. ìyàwó kékeré náà òun náà máa ṣe pé òun là ìwọ ọkọ. ẹ sì má gbàgbé àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n bímọ, kò sí nǹkan tí wọ́n béèrè lọ́dọ̀ ọkọ wọn ìtọ́kọ wọn ò ní fún ẹnìkan kan nínú wọn. ṣe bọ́kọ yìí náà ló fáwọn mẹ́ẹ̀ta. mo wá fi ìyálé mo fi rọ́pò ẹ̀sìn ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá. mo fi ìyàwó kejì mo fi rọ́pò ẹ̀sìn kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá. mo fi ìyàwó kẹta tó dáhùn òpópóyé tó ń táà sọ pé bóyá ó lè jẹ́ bí àyò ìyàwó kékeré jù láàrin wọn mo fi rọ́pò ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá. tó nínú ẹ̀sìn yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ni ò lọ́wọ́ lẹ́yìn? ṣùgbọ́n tá a bá sì wò ó àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń sọ wọ́n pé àdó àwọn ni àwọn làwọn lọ́kọ ta lọ́kọ ọkọ wọn fi wé Olódùmarè ọba tó ní ayé àti ọ̀run, ọba tó dá ohun gbogbo tó ṣẹ̀dá ohun gbogbo. kò sí wá sí nǹkan tí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tọrọ níwájú Olódùmarè tó Olódùmarè ò ṣe é fún wọn náà. ǹjẹ́ Olódùmarè alẹ́ torí pé tọ̀ nígbà táwa kírísítẹ́nì àwa mùsùlùmí bá sọ pé àwa nìkan la mọ́jú sí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọn ò bímọ, ṣé oore tó Olódùmarè ń ṣe fún àwa tá a jẹ́ mùsùlùmí ṣé kò ṣe fún kìrìsìtẹ́nì ṣé kò ṣe fún oníṣẹ̀ṣe ni? tí oní kìrìsìtẹ́nì bá ń sọ pé òun lòun mọ́jú níwájú Olódùmarè, ṣé Ọlọ́run tó ṣe oore fún kìrìsìtẹ́nì ṣé kò ṣe fún mùsùlùmí ṣé kò ṣe fún ẹlẹ́sìn àbáláyé? àbí tí oníṣẹ̀ǹbáyé bá ń sọ wípé òun nìkan lòun mọ́jú níwájú Olódùmarè, òun nìkan ni ọ̀nà òun nìkan lòun jẹ́ àyànfẹ́ Olódùmarè jù, ṣé Olódùmarè oore tó Olódùmarè ṣe fún oníṣẹ̀ṣe ṣé kò ṣe fún kìrìsìtẹ́nì ṣé kò ṣe fún mùsùlùmí? ẹ wá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn ọmọ Yorùbá kan náà là ń dara wa láàmú nítorí kíni? nítorí ẹ̀sìn. tó yẹ kó rí bẹ́ẹ̀ ó da ọ̀kan ló ṣẹ̀ ṣẹlẹ̀ yìí kí la fẹ́ ṣe sí? ìlú wo la fẹ́ lò sí gbẹ̀du ọ̀rọ̀ yìí? gbogbo ẹlẹ́sìn ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ má jẹ́ ká jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn ó dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá. ibo la ti fẹ́ mú apá tí ò ní kan tán? ní Ifá ṣe sọ fún wa pé
késekése ńlẹ̀ ń rí ẹ ò rí kàsà 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 ń bọ̀ lẹ́yìn bàbá késekése adíbá fún àgbègbè ni wọ́n rán tí ń solùgbé pósí Olódùmarè ọlọ́mọ àtẹni lẹ́gẹ́lẹ́gẹ́ forísàgbéjì omi ìjẹ́kù ló gbẹ́dẹ́lẹ̀ yìí o àwa ò ra o àgbègbè ni wọ́n rán gbẹ́rù rẹ̀ àwa ò rà ẹjọ́ òsì ìjà ọ̀ràn ló gbẹ́dẹ́lẹ̀ yìí o àwa ò ra àgbègbè ni wọ́n rán gbẹ́rù rẹ̀ àwa ò rà. Olódùmarè á ṣàánú fún wa. Èmi tọ́lá ọ̀jẹ̀ yín tòótọ́ náà ni mo bẹ̀ gbogbo ọmọdù tó dá ìwà ẹ dákun bá mi pín ètò yìí ẹ wo bí tí à ń bálé ayé lọ ẹ wo bí ṣé báyé ṣe rí láyé àwọn bàbá ńlá bàbá wa nìyí. Ẹ bá mi ké sí àwọn bàbá wa àwọn kábíyèsí wa tó jẹ́ pé wọ́n gbé ẹ̀sìn lórí ṣe ti róyún tẹ ẹ mí oyún tẹ ẹ ní ọmọ tẹ ẹ bí náà ló ti ṣẹlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin asọ̀rọ̀ àbùkù nínú ẹ̀sìn kẹta bẹ́sìn kejì gbogbo oyún tẹ ti níyẹn ọmọ tẹ fẹ́ máa bí náà ló ti ń bí yìí. Ṣùgbọ́n má gbàgbé pé bá lọ bá lọ àbọ̀ ń bọ̀. Mo sọ fún yín nínú ètò mi tó kọjá pé ọba tó jẹ tí ìlú rójú orúkọ rẹ̀ ò ní parẹ́. Eléyìí tó jẹ tí ìlú bàjẹ́ orúkọ rẹ̀ ò ní parẹ́ ìtàn nígbàgbé ẹ̀. Ni mo fi gbé wa kábíyèsí bàbá wọ Ọ̀jájá pé kábíyèsí wo bí tí ọ̀rọ̀ ẹ̀sìn ń ba ilẹ̀ Yorùbá jẹ́dé lọ ni. Wọ́n pe kábíyèsí wọ ọba Olúwo ọba Abdulrasheed kábíyèsí oyún ẹ̀sìn tẹ́ ẹ ní nínú ọmọ tí ó bí ló ti ń bí yìí o gbogbo ẹ̀yin ènìyàn dákun bá mi pín ètò yìí. Tó o bá jọba nílẹ̀ Yorùbá ó ti jọba lórí mùsùlùmí ó ti jọba lórí kìrìsìtẹ́nì ó ti jọba lórí oníṣẹ̀ṣe tí ń bẹ́ẹ̀ gbogbo wọn máa wárí fún ẹ̀. Kí ló dé? Ọmọ mélòó lẹ̀lú bí tí ó yìn kan nù? Kí ló dé? Ọmọ mélòó lèèyàn bí tó máa kún àyàn kan nípọ̀ sí i? Ọba ò kì í ṣẹlẹ́yàmẹ̀yà awí fún yín ṣùgbọ́n ò gbọ́ àwọn ọmọ tẹ́fẹ́ kó máa bí náà ló ti ń bì yìí. Ta ni ó wàá gbé arákùnrin yìí lọ sí kóòtù báyìí? Ẹ wo ẹ̀yin olólùfẹ́ mi bá mi pín ètò yìí ẹ bá mi pín ètò yìí ẹ jẹ́ kó kan gbogbo àwọn agbẹ́sìn lórí ẹ jẹ́ kó kàn wọ́n ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká pera wa ọ̀kan ṣoṣo náà ní Olódùmarè ọ̀kan ṣoṣo ní Olódùmarè tí gbogbo àwọn ọmọ adúláwọ̀ ń ké sí. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ nǹkan tí ò bá yé wa nínú ẹ̀sìn ẹlòmíì ẹ jẹ́ ká pe àwọn tó nímọ̀ nípa rẹ̀ ká béèrè lọ́wọ́ wọn. Ẹ̀sìn ò fàjà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń pèpè àlàáfíà ṣùgbọ́n ẹ ò lísìn gbọ́ wọn nítorí ohun tẹ́ ẹ gbé dání. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ o Olódùmarè á ṣàánú fún wa. Ilẹ̀ Yorùbá ò kúkú ní bàjẹ́ láṣẹ Olódùmarè. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹ̀sìn ṣẹ̀ṣe ò ní parẹ́ ẹ̀sìn mùsùlùmí náà ò ní bàjẹ́ ti kírísítẹ̀nì náà ò ní bàjẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ Olódùmarè ọba lọ́kan. Èmi tí ń tòótọ́ Tọ́lá ọ̀jẹ̀ náà rẹ̀ Ọ̀jẹ̀tọ́lá ọmọ Gbọ́láhàn. Ẹ wò ó agbe mi ṣe tó fẹ́ máa re ìlú Ìdárò àlùkò mi ṣe tó fẹ́ máa lọ sí ìlú Ìkósùn lékèlékè mi ṣe tó fẹ́ máa lọ ìlú Ìkẹfùn. Ẹ bá mi pín ètò yìí lórí Tọ́lá ọ̀jẹ̀ TV. Olódùmarè ó wà pẹ̀lú wa ẹ ṣé ó dìgbà.